Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Today. Mo gbàládùra wípé ojú tí ẹ fi wòwọ́ òkú ní fọ́bẹ̀sì ni etí tẹ fi gbọ́wọ́ òkú ní di láṣẹ Elédùmarè. Ǹjẹ́ bó la fẹ́ bá yàrá já sí ní orílẹ̀-èdè Nàìjíríà tá wà yìí? Ǹjẹ́ kí la fẹ́ sọ nǹkan ẹ̀sìn, kí la fẹ́ sọ dà? Tá bá wílé ní àgbọ́ wípé Mùsùlùmí wọ́n ń jà níbí, tá bá gbọ́ lọ́la àgbọ́ pé Kìrìsìtẹ́nì ń jà níbí. Tá bá tẹ̀ wá wò dáadáa, kò tẹ àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ti ṣe wá ṣẹ́pẹ́rẹ́ níwọ̀nba bí ó ṣe ti àwọn Mùsùlùmí. Ó sì jẹ́ wípé gbogbo ìgbà la máa gbọ́ wípé Mùsùlùmí wọ́n ń bára wọn jà. Gbogbo ìgbà òun ni Mùsùlùmí máa ń tako àwọn ẹ̀sìn kan tàbí kejì. Ǹjẹ́ oníkálukú ò lè dúró lórí ẹ̀sìn tó bá ṣe pé ó ń sìn, kó oníkálukú dúró lórí ẹ̀sìn ẹ̀ kó máa sìn bó ṣe yẹ kó sìn? Bẹ́ẹ̀ náà ni àwọn àfáà kan jáde tí wọ́n ní ẹni tó bá ti ṣe Mùsùlùmí kí wọ́n máa pa. Tàbá ní ká wò ọ̀rọ̀ eléyìí ó kù díẹ̀ káàtó torí wípé ẹ̀mí tá ń sọ yìí ẹ̀mí tí wò lè dá tó ṣe wípé Ọlọ́run ọba òun lọ́ba tó ń fúnni tó ń gbà tí ọ̀kan wá wò ṣùṣù tó ní ẹni tó bá kí ń ṣe Mùsùlùmí kí wọ́n máa pàrọ̀ onítọ̀hún bẹ́ẹ̀ torí pé onítọ̀hún bẹ́ẹ̀ yẹn kò yẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tá wà onítọ̀hún yẹn kò yẹ lórí ní orílẹ̀ alàyè tí gbogbo àtàjọ wà náà yìí. Ǹjẹ́ a máa lè sọ pé ọ̀rọ̀ tá ẹni yìí sọ bí? Ǹjẹ́ a lè sọ pé ọ̀rọ̀ èyí tó ṣe wípé ó ń tùlù ṣe ni àbí ọ̀rọ̀ tó ń da ìlú rú? Gbogbo èèyàn tó bá ti ń rò wípé ọmọlàkejì òun torí pé kò ṣe ẹ̀sìn kan tàbí kejì àfi kí wọ́n pa onítọ̀hún, irú oníbẹ̀ kí wọ́n kíyèsí irú èèyàn bẹ́ẹ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn ni ọ̀tá ìlú, àwọn ni òṣìkà ìlú, àwọn ni ọ̀bàyéjẹ́ tó ṣe wípé kò yẹ kí wọ́n gbé ní orílẹ̀-èdè alàyè tí a wà yìí. Tí a bá wá ní ká wò dáadáa náà, ẹ̀sìn Mùsùlùmí tá à ń pariwo àti Kìrìsìtẹ́nì tí à ń pariwo, èwo ni tó ṣe wípé àwọn baba ńlá baba wa tí wọ́n bá láyé gangan? Torí pé tàbá ojú ti fọ́ òun ló fà tó fi di wípé gbogbo wa agbàgbé ìṣẹ̀ṣe, agbàgbé àwọn nǹkan tí àdáyébá ìta bá lọ́wọ́ àwọn baba ńlá baba wa. Tàbá ní ká wò nígbà kan rí, àrí wípé àwọn ẹ̀sìn táwọn baba ńlá baba wa yìí tá bá lọ́wọ́ wọn òun là ń sìn tẹ́lẹ̀. Kò sí ohun tó ń jẹ́ Mùsùlùmí, kò sí ohun tó jẹ́ kìrìyó nígbà kan rí. Ṣùgbọ́n ayé di ojú kejì, ó di wípé àwọn aláwọ̀ funfun wọ́n gbé ẹ̀sìn èyí tá ń pè ní Kìrìsìtẹ́nì wọ́n gbé wá fún wa àti Mùsùlùmí ètò ṣe pé àgbà nísìn àwa gba àwọn ẹ̀sìn yìí àwa gbà sódì ju àwọn tó ṣe wípé wọ́n gbé ẹ̀sìn wá fún wa lọ. Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Ǹjẹ́ ó yẹ kí a gbàgbé orísun wa? Ǹjẹ́ ó yẹ ká gbàgbé ibi tí a ti ń bọ̀? Ǹjẹ́ ó yẹ ká gbàgbé ibi tí a ti ṣẹ̀ wá? Gbogbo ẹ̀dá tó bá gbàgbé orísun ẹ̀ ó ṣetán àti parun ni. Tàbá ní ká wò náà nídàkejì torí wípé ohun tí àṣẹ jẹ wá lórílẹ̀-èdè Yorùbá tá wà lórílẹ̀-èdè Nàìjíríà tá wà òun ni wípé ìṣẹ̀ṣe tí a gbàgbé àti àwọn nǹkan baba ńlá baba wa èyí tá a ti dànù òun ló fà tí ìyà tó fi ń jẹ wá lórílẹ̀-èdè Nàìjíríà tá wà yìí. A máa ní àwọn Kìrìsìtẹ́nì, a máa ní àwọn báńdíìtì lọ́tùn báńdíìtì lọ́sìn, wọ́n lọ kú wọ́n bì kan, wọ́n lọ ń ṣe gbá kan bì kan. Tá a bá rí ká wò nígbà kan rí, a rí pé ní ìgbà àwọn baba ńlá baba wa irú àwọn kan báyìí yóò ṣẹlẹ̀. Kò sí àwọn kan tó ń sọ pé wọ́n jí ni gbé láyé ìgbà yẹn. Kò sí àwọn wípé wọ́n ti gé èèyàn kan lórí, wọ́n ti pààyàn kan níbì kan ní ìgbà ayé àwọn baba ńlá baba wa ń gbà yẹn. Ìgbà tó ṣe wípé a sì mú àwọn ẹ̀sìn yìí, a sì mú wọn bó ṣe ká mú wọn nígbà yẹn. Èmi ni ẹ̀sìn Ṣàngó, èmi ni ẹ̀sìn Ọbàtálá, èmi ni ẹ̀sìn Ògún, èmi ni ẹ̀sìn Ifá tó ṣe pé òun ni gbogbo wa tá a máa ń sáré lọ bá nígbà yẹn. Ìgbà tó ṣe pé àti dá gbogbo ẹ̀nù. Tàbá jẹ́ nìkan wò dáadáa nínú àwọn àfáà tí wọ́n ń pariwo yìí àti àwọn Kìrìsìtẹ́nì tí Kìrìsìtẹ́nì tẹ̀ sí dá bí ó ṣe tàwọn àfáà. Tàbá ní ká wò tàwọn àfáà èyí tó jẹ́ wípé wá láti ìdílé elégún ló pọ̀ jù, ètò wá láti ìdílé olórìṣà òun ló pọ̀ jù. Torí wípé àti wá gba ẹ̀sìn Mùsùlùmí àwa sọ̀rọ̀ wa di ẹni tó ṣe wípé bàbá ti rí ọmọ ìyá wa tó ṣe ẹ̀sìn kẹta èyí tá a pè ní ẹ̀sìn àbáláyé, ó ti di dandan kí irú onítọ̀hún yẹn kí wọ́n pa á. Ó ti di dandan irú onítọ̀hún yẹn ọ̀tá àwọn tó ń ṣe Mùsùlùmí ni. Kò sẹ́ni tó ń ṣe wípé wọ́n bí sínú ẹ̀sìn kan tàbí kejì. Kò sẹ́ni tó ń ṣe pé yes tó bá lọ wò dáadáa a rí wípé ibi tóun ti ṣẹ̀ wá ó ṣẹ̀ wá láti ọ̀dọ̀ àwọn baba ńlá baba wa ni. Àwa sọ pé pẹ́pẹ́ sí ẹ̀sìn Mùsùlùmí yẹn òun ni ká dúró tì. Ẹ̀sìn Mùsùlùmí òun náà jẹ̀rẹ̀ òun náà láà lè dúró láà lè gbàdúrà òun náà wípé kí ọwọ́ àwọn báńdíìtì yìí kí wọ́n tọwọ́ ọmọ wọn bá ṣọ́. Òun lé ẹ̀sìn yóò lè gbà wá lé débi pé ká pariwo títí tí pòkè ẹ̀yin tẹ́ ń pè báńdíìtì àdúrà tá a gbà lórí yín òun ló ń ṣe débi pé gbogbo nǹkan àgbúrò ohun tó àwọn tó ń pè ní báńdíìtì mọ̀. Èmi mọ̀ wípé tí a bá padà sórí ẹ̀sìn, tá a bá padà sórí ìṣẹ̀ṣe, gbogbo ìyà tó ń jẹ wá lórílẹ̀-èdè Nàìjíríà àrí pé gbogbo ẹ̀ ó máa di ohun odò tó máa lọ mú mi. Á di àfìsẹ́yìn ìyẹn tí egun fi ṣọ torí wípé a ti gbàgbé ìsìn,
a ti gbàgbé ìṣẹ̀ṣe, a ti gbàgbé orísun wa, a ti gbàgbé bí tá a ti ṣẹ̀ wá. Ó wá sọ ọ ní olóyè Sunday Igboho wọ́n dìde tán láti rí pé àwọn fẹ́ gba ọmọ Yorùbá lẹ̀ nínú àjálù tó ń ṣe wípé ó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sìn. Àwọn èèyàn wa kan wá dìde wọ́n ní irọ́ àwọn ò fẹ́ olóyè Sunday Igboho ní ìlú tàwọn, àwọn ò fẹ́ olóyè Sunday Igboho níbì kan tá ti mọ̀ wípé tí ó bá sí iṣẹ́ ìdédéṣẹ́ ẹni tá à ń pè ní olóyè Sunday Igboho yìí kò sí kan náà àwọn ọmọ ẹ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà, kò sí ẹbí ẹ̀ kan tó ṣe wípé ó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo wọn ti wà níbi tó ṣe wípé ààbò tó péye ó wà pẹ̀lú wọn. Ó wá ní pé káwọn òru ẹkùn kí wọ́n dìde láti máa ṣe láti máa gbèjà àwọn ènìyàn. Àwọn kan wá ń dìde wọ́n ní ohun tí olóyè Sunday Igboho fẹ́ ṣe wọ́n ní irọ́ àwọn ò fẹ́. Tá bá wá wò dáadáa àárí wípé àwọn tí wọ́n ní wọn ò fẹ́ yìí tí wọ́n tako olóyè Sunday Igboho àárí wípé àwọn gangan tẹ́ ẹ bá lò wọ́n dáadáa àwọn gangan ló ní nǹkan ṣe pẹ̀lú àwọn bandit, àwọn gangan ló ní nǹkan ṣe pẹ̀lú àwọn agbésùmọ̀mí tó ṣe pé wọ́n ń dá àwọn èèyàn láàmú lórílẹ̀‐èdè tàwa yìí. Ẹ̀dákẹ́dà tó bá ti sọ pé irọ́ àwọn ò fẹ́ kí ẹ̀kọ́ tó ṣe pé lè mú àlàáfíà bá orílẹ̀‐èdè Nàìjíríà òun ò fẹ́ kó ṣẹlẹ̀, irú wọn ọ̀tá ìlú nírú wọn máa ń jẹ́. Irú wọn àwọn tó ṣe wípé tẹ́ bá wò dáadáa rí wípé kò sí èso kan tó ti ara wọn tó ṣe wípé èso oore tó ti ara wọn jáde. Rí pé irú wọn ló jẹ́ pé àwọn apanilẹ́kúnjayé irú wọn làwọn náà ń bá ṣe. Torí ẹ̀ gbogbo wa ní láti gbárùkù ti olóyè Sunday Igboho lórí ìjàngbara tó ṣe wípé wọ́n dálẹ̀ èmi ní ìró ẹkùn tó ṣe wípé gbogbo tó ní kí gbogbo èèyàn kọ́ máa darapọ̀. Kò ṣe pé bóyá ọgbọ́ lọ́wọ́ àwọn èèyàn, kò ṣe pé wọ́n ń bèèrè pé ẹ̀yin èèyàn nǹkan báyìí láwọn fẹ́ iye táwọn ta fọ́ọ̀mù rẹ̀ fún ẹ̀yin èèyàn láti wájú ní ìró ẹkùn. Wọ́n wí pé àsìkò tó láti gba ara wa lẹ̀, láti ṣe kíni, láti gbèjà ara wa, láti gba ara wa kúrò nínú ìṣẹ́ àti ìyà ètò ṣe pé ń bá wa fẹ́ra lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo àwọn ọmọ tí wọ́n kó ní orin òsèlè ní ìjọba Oríire. Àárí wípé ààrẹ orílẹ̀‐èdè wa ìyẹn President Tinubu wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti rí wípé àwọn ọmọ yìí wọ́n padà. Bẹ́ẹ̀ sì náà ni Gómìnà Ṣèyí Mákindé àwọn náà gbìyànjú agbára wọn láti rí pé àwọn ọmọ yìí wọ́n padà. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n gbà àwọn ọmọ yìí padà. Àwọn ẹ̀mí tó ti wá sọnù ńkọ́? Ìdí èdè tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbéra wa lẹ̀. A rí wípé àwọn èèyàn kan ló wà níbì kan tó ṣe wípé wọ́n rí pé yes àwọn fẹ́ pa ìdílé kan run láti rí pé àwọn débi táwọn fẹ́ dé, àwọn fẹ́ bà yí àwọn èèyàn kọjá láti rí pé àwọn ògòkè ọlà táwọn fẹ́ gùn. Ǹjẹ́ irú èmi, ǹjẹ́ irú wọ́n tó ń wò mí ní wákàtí, ǹjẹ́ àwa la lè sọ pé àwa ní gíọlà fáwọn ẹnìkan láti rí pé wọ́n fẹ́ pa? Ẹ jẹ́ kí gbogbo akájọ gbárùkù, ẹ jẹ́ kájọ dìde, ẹ jẹ́ kájọ jà fún orílẹ̀-èdè wa, ẹ jẹ́ kájọ rí wípé a bọ́ lọ́wọ́ ìṣẹ́ àtòṣì àti ìyà ètò ṣe pé ó bá wa fúnra lórílẹ̀-èdè Nàìjíríà. Èmi máa sọ tèmi máa dẹ́ dúró bí náà. Máa wá bẹ̀ gbogbo èèyàn, gbogbo èyí tẹ̀ wò mí ètò ṣe pé à ń sin ẹ̀sìn kan tàbí kejì, ẹ má jẹ́ ká máa bára wa jà, ẹ jẹ́ ká rẹ wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà. Torí pé àsìkò tá a lè bára wa sọ̀rọ̀, àsìkò tá a lè rẹ wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà lílé, àsìkò tá a lè rí wípé a dìde láti gbéra wálẹ̀ lọ́wọ́ ìṣẹ́ àti òṣì àti ìyà tó bá wa fẹ́ra rẹ̀. Kò ṣe wípé ká máa jàjà ẹ̀sìn, ìwọ ojú mi lọ, ìwọ ojú mi lọ. Kò ṣe ká máa jàjà pé Kristẹni ló dá, Mùsùlùmí ò dá. Kò ṣe ká máa jàjà pé Mùsùlùmí ló dá, Kristẹni ò dá. Kò ṣe ká máa sọ pé àwọn tó ń ṣe lẹ́bọ àwọn gangan ló ń ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Tá a bá ní ká wá rí wípé àwọn ẹlẹ́bọ tá à ń sọ yìí, àwọn oníṣẹ̀ṣe tá à ń sọ yìí, a rí wípé ìwà tí wọ́n gan kò burú tó ti tàwọn tó ń pera wọn ní Mùsùlùmí àti Kristẹni. Ìwà wọn oníṣẹ̀ṣe, ìwà wọn tá à ń sọ yìí, ìwà wọn ò burú tó àwọn tó ń pera wọn ní Mùsùlùmí àti Kristẹni. Ẹ lọ wo Mùsùlùmí dáadáa, ẹ lọ àwọn Kristẹni dáadáa, ìwà wọn ló burú jù. Kí ni ká ti gbọ́ pé a ti sọ nǹkan tó yẹ kó jẹ́ pé àwọn èèyàn tó yẹ káwọn èèyàn máa lọ sábà, ó ti di wípé yes táwọn èèyàn bá ní pé àwọn oníṣòro àbí kejì owó lọ́mọ máa gbà lọ́wọ́ wọn. Ṣé bí Ọlọ́run tó dá gbogbo wa ṣe bó ṣe fi kọ́ wa nìyẹn? Ọlọ́run bá tí gbogbo wa náà ń sìn ṣe bó ṣe fi kọ́ wa nìyẹn? Tẹ́jẹ̀ nílé ríbi tó ṣe pé ẹ fẹ́ tọ́ṣẹ́ àtòṣì àti ìyà tó ń bẹ ní ẹ fẹ́ra. Tàbáníkà àwọn oníṣẹ̀ṣe àwọn gangan ló ṣe wípé àwọn oníṣẹ̀ṣe kọ́ wà tó yẹ pé tẹ bá lọ sábà wọ́n ṣetán láti gbẹ̀ kúrò lọ́wọ́ òṣì àti ìṣẹ́ tó ń bẹ fẹ́ra. Wọ́n ṣetán láti ṣe kíni láti rí pé yes o bọ́ lọ́wọ́ ogun. Tó bá lọ bá àwọn àfáà kan wọ́n á rí pé àwọn dákún ìṣòro tó ń ṣe ẹni, wọ́n á rí pé ìṣòro tó gbé wá sọ́dọ̀ wọn á tún times 100 nǹkan tó tún máa bá ń bẹ̀ ni. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká rí wípé aṣèrà wa lóṣùṣọwọ̀, ẹ jẹ́ ká rí pé aṣèrà wa lọ́mọ ìyá. Gbogbo wa Yorùbá jọ ni wá. Àwa Yorùbá àsìkò tá a ní láti gbéra wa lẹ́rìí lọ́wọ́ òṣì àti ìṣẹ́ tó ń bá wa fẹ́ra. Àwọn ọmọ Yorùbá àsìkò tá a ní láti gbéra wa lárugẹ rẹ̀.
àsìkò tá a ní láti pọ́nra wa lérè, àsìkò tá a ní rírè láti ṣe kíni láti rí wípé ìṣẹ́ òṣì àti ìyà tó ń bá ní fínra ó di ohun ìgbàgbé. Èmi àdáni dúró ń bínú torí pé bá a wí àkú bá sì mí náà ọ̀rọ̀ alákejì là ń lọ. Ẹ jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá, ẹ jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ọ̀kan. Àfáà tó ń pariwo wípé àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n, lọ dákẹ́. Kìrìsìtẹ́nì tó ń pariwo wípé àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n, lọ dákẹ́. Oníṣẹ̀ṣe náà tó ń pariwo wípé àwọn aláàfáà ẹlẹ́bọ ni wọ́n, ẹ lọ dákẹ́. Ẹ jẹ́ ká sinmi agbẹ́jẹ́, ẹ jẹ́ ká gbéjẹ́ forí. Torí ẹ̀ máa dánu dúró lórí bíbà iná táàtù pàdé nígbà míì. Máa rọ̀ yín, máa bẹ̀ yín ni ẹ bá wa like fídíò wa, ẹ bá wa share, ẹ sì bá wa comment. Ẹ jẹ́ ká mẹ̀rọ ń gbà yín lórí fọ́nrán tẹ̀sẹ̀ wò tán torí wípé ó ń bọ̀ àwọn òun là ń dẹ́ẹ̀dì. Ó dìgbà kan náà.